gbọ́ pé Adam àti Éfà tí wọ́n wá láti inú ọgbà Édẹ́nì yìí wọ́n bí ọmọ méjì kan pàtó nínú àwọn méjèèjì. Àwọn odò mẹ́rin kan wà tí wọ́n dárúkọ. Màá dárúkọ àwọn odò yìí náà fún wa. Níbẹ̀ ni a ti wá bẹ̀rẹ̀ ìwádìí tiwa náà. Ẹ̀yin ọlọ́gbọ́n, ẹ̀yin ọ̀jọ̀gbọ́n, ẹ̀yin níbo ni èyí tó sálọ, níbo ló sálọ? Kelbulan, mother of mankind. Ẹ má jẹ́ ká gbé ọ̀rọ̀ ẹ̀sìn wọ̀ torí pé kí ni gbogbo tí ó mọ ronú làákàyè pátápátá ni wọ́n ti bá wa kóòdù sínú ọ̀rọ̀ ẹ̀sìn pé ìtàn tí ò bá sí sínú ní Bíbélì o tó sínú Al-Qur'an kò wọlé lọ́dọ̀ tàwọn. Ẹ wá bá ń bi wọ́n pé ṣé ọ̀rọ̀ ó tù fẹ̀? Àkọ́kọ́ tí mo fẹ́ kọ́kọ́ mọ̀ ni pé kó tó di pé àwọn òyìnbó Greek dé tí wọ́n kọ ìtàn àti àwọn òyìnbó Pọ́tùgí ni àwa adúláwọ̀ ti ń ṣe ìṣẹ̀mí ni a ti ń ṣe ìṣẹ̀mí ni Olódùmarè ti ṣẹ̀dá àtàwa náà. Ṣùgbọ́n àìsí àkọọ́lẹ̀ lọ́lọ́ àwa èèyàn adúláwọ̀ ló fa kùdìẹ̀kudiẹ tó dé bá ọ̀pọ̀lọpọ̀ ọ̀tàn lọ́dọ̀ àwọn ènìyàn adúláwọ̀ tí àwọn òyìnbó fi ń pa ọ̀pọ̀lọpọ̀ ọ̀tàn wa fún wa tán fi ń kọ́ bẹ́ẹ̀ pé báyìí ló ṣe rí báyìí ló ṣe rí tán fi wá dojú ìtàn rú. Torí pé kí ni wọ́n bá fúnyàn lọ́kọ́ dandan ni kó roko sọ́dọ̀ ara rẹ̀ o. Kò sẹ́tàn ní kó wá roko àbí tí wọ́n ní kó wá rojọ́ tó wà máa rojọ́ mọ́ra rẹ̀ lẹ́sẹ̀. Ẹ jẹ́ kájọ mọ̀ tó lẹ́sẹẹsẹ kájọ mọ̀ bíra wa léèrè. Àpérò ló ń tàjọ fẹ́ pérò lórí ètò tí mo fẹ́ ṣe fún wa lónìí. Bàbá sọ̀rọ̀ nípa ìgbésí ayé ọmọ ènìyàn. Gbogbo wa pátápátá la nígbàgbọ́ pé ó tù fẹ̀ ìgbèjìmọ̀ tí mọ́ wá ibẹ̀ ni ìgbésí ayé ọmọ ènìyàn ti bẹ̀rẹ̀. Àgàgà àwọn ọmọ Yorùbá bákan náà nínú gbogbo ilẹ̀ adúláwọ̀ pátápátá nígbàgbọ́ pé ọ̀dọ̀ wa ni ọgbà kan tá à ń pè ní ọgbà Édẹ́nì ọ̀dọ̀ wa ló wà. Ṣùgbọ́n tá a bá fẹ́ sọ̀rọ̀ nípa orílẹ̀-èdè adúláwọ̀ pátápátá lápapọ̀ tá à ń sọ̀rọ̀ nípa Áfíríkà tàbí tá à ń sọ̀rọ̀ nípa òtúfẹ̀ gbogbo ọmọ Yorùbá tó so wá pọ̀ tá a fi ń jẹ́ Yorùbá. Àwọn kan fẹ́ máa gbé wọnú ọ̀rọ̀ ẹ̀sìn kan tàbí ẹ̀sìn kejì. Èyí jẹ́ ìdí àkọ́kọ́ tí mi kì í fẹ́ fi go live lórí bóyá TikTok ni ó ṣètò lórí TikTok torí pé kí ni kò sí bó ṣe sọ̀rọ̀ ìtàn kan bó ṣe mọ̀ sọ̀rọ̀ nípa ẹ̀yà rẹ tí àwọn tó jẹ́ pé ẹ̀sìn ti kó sí wọn lórí tí wọn ní mọ̀ wá sí díẹ̀ mẹ́ pé wọ́n lè mọ̀ pọ̀ lẹ́lẹ́bọ wọ́n lè sọ fún ọ pé o mọ̀ tó ń sọ kò sínú Al-Qur'ani àbí kò sínú nínú Bíbélì bẹ́ẹ̀ pé ìtàn tí ò bá sí sínú ní Bíbélì o tó sínú Al-Qur'ani kò wọlé lọ́dọ̀ tàwọn. Ẹ wá bá ń bi wọ́n pé ṣé ọ̀rọ̀ òtúfẹ̀ tó ń bẹ́nu Bíbélì bí àbọ̀rọ̀ òtúfẹ̀ ó ń bẹ́nu Al-Qur'ani bí àbí níbo náà ti mẹ́nu bà ọ̀rọ̀ Áfíríkà generally tá a mọ̀ sí àwa adúláwọ̀ pé ọ̀dọ̀ wa ni ìgbésí ayé ọmọ ènìyàn ti bẹ̀rẹ̀ tí ó ń bẹ nínú àwọn ìwé tá à ń wí yìí bí. Torí náà tá a bá ń sọ̀rọ̀ nípa òtúfẹ̀ a bá ń sọ̀rọ̀ nípa adúláwọ̀ pátápátá orílẹ̀-èdè àwa adúláwọ̀ àwọn ọmọ ènìyàn dúdú àwọn aláwọ̀ dúdú kì í ṣe ọ̀rọ̀ ẹ̀sìn. Ẹ má jẹ́ ká gbé ọ̀rọ̀ ẹ̀sìn wọ̀ torí pé kí ni gbogbo tí ó mọ ronú làákàyè pátápátá ni wọ́n ti bá wa kóòdù sínú ọ̀rọ̀ ẹ̀sìn. Gbogbo ibi tí làákàyè rí ó lọ tó mọ rò ló ti wà pé tó bá ti rí kà nínú ìwé báyìí àbí nínú ẹ̀sìn báyìí kò sí tó ń jọmọ mọ́ àbí tí ó bá sínú nínú àkọọ́lẹ̀ àwọn òyìnbó kò sí tó ṣẹlẹ̀ ní kò irú ẹ̀ ò ṣẹlẹ̀ rárá ní ìgbésí ayé. Ṣùgbọ́n ṣé bẹ́ẹ̀ wá lórí? Lèmi àti ọ̀fun mọ̀bìnrin wa léèrè wípé níbo ni ìgbésí ayé ọmọ ènìyàn ti bẹ̀rẹ̀ lóòótọ́? Ṣé òtúfẹ̀ níbi ojúmọ́ tí mọ́ wà níta fún mọ́ kíra wa pé àwọn ọmọ òtúfẹ̀ níbi ojúmọ́ tí mọ́ wá? Abbas Taiwo Hassan ló kọ tèmi táyé mọ̀ sí Ojútólé. Bá mi fọ́lọ̀ péjì Ojútólé Yorùbá TV. Bóyá fún ìgbà kọ́kọ́ lélẹ̀ tó ń bá mi tó ń ṣàlùbà pàdé àwọn fídíò lórí ìkànnì YouTube ní Facebook ní àbí TikTok tí ó kàn wò mí fún ìgbà àkọ́kọ́. Bá mi fọ́lọ̀ péjì Ojútólé Yorùbá TV. Ẹ jẹ́ kájọ mọ̀ tó lẹ́sẹẹsẹ kájọ mọ̀ bíra wa léèrè. Àpérò ló ń tàjọ fẹ́ pérò lórí ètò tí mo fẹ́ ṣe fún wa lónìí. Àkọ́kọ́ tí mo fẹ́ kọ́kọ́ mọ̀ ni pé
kó tó di pé àwọn òyìnbó Greek dé tí wọ́n kọ ìtàn àti àwọn òyìnbó Pọ́túgí ni àwa adúláwọ̀ ti ń ṣe ìṣẹ̀mí ni a ti ń ṣe ìṣẹ̀mí ni Olódùmarè ti ṣẹ̀dá àtàwa náà. Ṣùgbọ́n àìsí àkọọ́lẹ̀ lọ́lọ́ àwa èèyàn adúláwọ̀ ló fa kùdìẹ̀kudiẹ tó dé bá ọ̀pọ̀lọpọ̀ ọ̀tàn lọ́dọ̀ àwọn ènìyàn adúláwọ̀ tí àwọn òyìnbó fi ń pa ọ̀pọ̀lọpọ̀ ọ̀tàn wa fún wa tán fi ń kọ́ bẹ́ẹ̀ pé báyìí ló ṣe rí báyìí ló ṣe rí tán fi wá dojú ìtàn rú. Torí pé kí ni wọ́n bá fúnyàn lọ́kọ́ dandan ni kó roko sọ́dọ̀ ara rẹ̀ o. Orúkọ kan wà tó so gbogbo ilẹ̀ adúláwọ̀ pátápátá papọ̀. Tá bá ń sọ̀rọ̀ nípa ilẹ̀ adúláwọ̀ a máa sọ̀rọ̀ nípa Egypt, Ethiopia, Mali, a máa sọ̀rọ̀ nípa Sudan, a sì máa sọ̀rọ̀ nípa Libya àti Òtù Ifẹ̀. Wọ́n ní kúlùkù wá sí wànú lórílẹ̀ àgbáyé lọ́dọ̀ àwa adúláwọ̀. Orúkọ kan wà tí gbogbo wa ń jẹ́ ńgbà náà tá a mọ̀ sí Akilbulan. Orúkọ tá à ń jẹ́ ni Akilbulan lórúkọ tá à ń jẹ́. Ìwọ náà lè tẹ̀sí Google pé orúkọ wo ni à ń jẹ́ kó tó di pé à ń jẹ́ orúkọ kan tó ń jẹ́ Áfíríkà. Ìgbà tí àwọn òyìnbó Greek dé àti àwọn òyìnbó Pọ́túgí tí àwọn ti ní àkọọ́lẹ̀ náà ń pè wá ní Áfíríkà. Orúkọ tá à ń wí ló túmọ̀ sí mother of mankind. Mother of mankind. Ibi tí bíbí ọmọ ènìyàn ti bẹ̀rẹ̀ nípa pé ìṣẹ̀dá ọmọ ènìyàn ti bẹ̀rẹ̀. Tí wọ́n tún pè ní Garden of Eden tá a mọ̀ sí ọgbà Édẹ́nì. Ọgbà Édẹ́nì ló túmọ̀ sí pé ibi tí ọmọ ènìyàn ti wá, ibi tó Olódùmarè ti ṣe ọmọ ènìyàn láti inú ibi tá a ti wá, látọ̀dọ̀ Olódùmarè tá a ti wá. Wọ́n ń pè ní Garden of Eden nínú ọgbà tá a ti jáde wá. Tá bá wá wò lónìí lọ́dọ̀ àwa ènìyàn dúdú tá a mọ̀ sí Áfíríkà la nígbàgbọ́ pé Garden of Eden ọ̀dọ̀ wa ló wà. Tí ẹ bá gbàgbé inú fọ́nrán fídíò kan tí mo ṣe pé bàbá wọn ní ìṣá sọ pé the Garden of Eden Ilé Ifẹ̀ ló wà. Eléyìí máa dá ìkùnsínú lẹ̀ pé ṣé lóòótọ́ ni pé Ilé Ifẹ̀ o bẹ̀ ni ojúmọ́ ti máa wà. Ṣùgbọ́n ní tí mo fẹ́ ká mọ̀ ni pé tá bá ń sọ báyìí lórílẹ̀‐èdè Áfíríkà, ǹjẹ́ àwọn àyẹ̀wò kan sì ẹ̀ ti wáyé rí, àwọn ìwádìí kan ti wáyé rí lórílẹ̀‐èdè Áfíríkà tó fi jẹ́ kó yé wa pé lóòótọ́ ọ̀dọ̀ wa ni àwọn nǹkan yìí ọ̀dọ̀ wa ló ti bẹ̀rẹ̀. Fẹ́ kó yé ọ pé àwọn òyìnbó tí wọ́n dé tí àwọn ti mọ bọ́n ṣe ń kọ nǹkan lẹ̀ bí wọ́n ṣe ń ka nǹkan, àwọn ti dorí ìtàn ọ̀pọ̀lọpọ̀ ìtàn kodò. Orúkọ Áfíríkà tán jẹ́ kọ́yọ́ káńtà jẹ́ ni pé àwa tó jẹ́ pé àjámọ̀ nǹkankan, àní nǹkankan, àníròrí kankan, a kàn wà àwọn ẹ̀yà kankan bẹ́ńbì kan ni wọ́n fi fún wa lórúkọ tó ń jẹ́ Áfíríkà. Bí àwọn òyìnbó ṣe rí wọn, wọ́n rí ẹ̀yà tí ò mọ tó ń ṣe láti fi lè tún ìtàn tiwọn kọ. Ẹ̀kejì tó fara pẹ́ ni pé bàbá sọ̀rọ̀ nípa orílẹ̀-èdè Áfíríkà nígbà táwọn òyìnbó dé, ọ̀pọ̀lọpọ̀ nǹkan náà bá lọ́dọ̀ wa tí ò sí lọ́dọ̀ wọn, tí wọ́n látàrí pé wọ́n fẹ́ dorí ìtàn kodò tí wọ́n kó sí apá ọ̀dọ̀ tiwọn. Wọ́n mi sọ gbogbo eléyìí ni pé mo fẹ́ ká bẹ̀rẹ̀ pé kí ló ń jẹ́ Òtù Ifẹ̀, kí ló ń jẹ́ adúláwọ̀. Ṣé lóòótọ́ ni pé ọ̀dọ̀ wa ni Ádámù àti Éfà ilẹ̀ adúláwọ̀ dàbí wọn sí? Ṣó rí bẹ́ẹ̀ àbí kò rí bẹ́ẹ̀? Èyí ni ó jẹ́ ká wá padà sígbà ayé Ádámù àti Éfà tí Olódùmarè kọ́kọ́ ṣẹ̀dá sílé ayé. Ibẹ̀ láti wá mọ tọpinpin ìgbésí ayé ọmọnìyàn bọ̀ títí dé Òtù Ifẹ̀. Ṣé lóòótọ́ ni pé Òtù Ifẹ̀ ti ń bẹ, ibẹ̀ sì ni ìgbésí ayé ọmọnìyàn ti bẹ̀rẹ̀? Ohun tó ń gbọ́ lẹ́nu mi lónìí o lè má rí nínú ìwé kan àbí kejì, àbí kò mọ̀ fẹ́ gbọ́ nítorí pé mo sọ kankan pé tó bá gbọ́n tó gbọ́ rí a máa ṣàjèjì nínú làákàyè ẹlòmíì látàrí pé kò gbọ́ rí
fún ìgbà àkọ́kọ́ nù. A gbọ́ pé Adam àti Éfà tí wọ́n wá láti inú ọgbà Édẹ́nì yìí wọ́n bí ọmọ méjì kan lákọ̀ọ́kọ́, ìkan jẹ́ Kéènì, ìkan jẹ́ Ébérù. Inú àwọn méjèèjì tí wọ́n bí yìí gbà tí wọ́n dàgbà, ọkùnrin náà pe àwọn méjèèjì yìí o. Kìí ṣe ọ̀rọ̀ ẹ̀sìn tá bá fẹ́ mọ ìran bíbò ní ìran ìgbésí ayé ọmọnìyàn ti bẹ̀rẹ̀, àti pé níbo ni ìran Yorùbá, ìran òtùfẹ́ ti ń bọ̀. Á gbé ẹ̀sìn sápá kan torí pé kí ni gbogbo kan pátápátá náà ti kó sínú ẹ̀sìn. Wọ́n jẹ́ kó yọ pé tó bá fẹ́ ronú o ò gbọ́dọ̀ ronú beyond ẹ̀sìn kankan nú ẹ̀sìn méjèèjì àbí ẹ̀sìn àbáláyé. Torí náà ẹ jẹ́ ká gbé ọ̀rọ̀ ẹ̀sìn sẹ́gbẹ́ kan, ká wá máa yọ àwọn kókó kọ̀ọ̀kan tó tayọ nínú ẹ̀ láti máa fi ṣàkàwé pé sórí bẹ́ẹ̀ ṣé báyìí ni ìbò là ti ń bọ̀. Nínú ọ̀pọ̀lọpọ̀ ìwádìí tí àwọn onímọ̀ ti ṣe, tí àwọn òyìnbó tán mọ̀ nípa archaeologist tí wọ́n ti ṣe, màá máa kà sí wọlé tílẹ̀ ẹyọ kọ̀ọ̀kan orúkọ àwọn òyìnbó náà. Ẹ rí i pé gbogbo ìwádìí tí wọ́n ṣe kò kankan nú ẹ̀ kò dé òótù Ifẹ̀. Bákan náà ìkankan nú gbogbo ìwádìí tí wọ́n ṣe kò dé orílẹ̀-èdè bóyá Egypt ni. Wọ́n ṣèwádìí débẹ̀ pé bóyá ibẹ̀ ni ọgbà Édẹ́nì wà, ṣùgbọ́n àwọn odò mẹ́rin kan wà tí wọ́n dárúkọ. Màá dárúkọ àwọn odò yìí náà fún wa. Ibẹ̀ ni a ti wá bẹ̀rẹ̀ ìwádìí tiwa náà tájọ mọ́ tó lẹ́sẹẹsẹ pé sórí bẹ́ẹ̀. Orúkọ àwọn òyìnbó yìí ó pọ̀ rẹpẹtẹ nínú PDF. Màá máa dárúkọ wọn ìtabálẹ̀ dárúkọ ibi táwọn náà ń mẹ́nubà. Torí náà fọ́nrán fídíò yóò mọ ọgùn àmọ́ nísẹ̀ntẹ̀lé ni. Ẹ̀yin ọlọ́gbọ́n, ẹ̀yin ọ̀jọ̀gbọ́n, ẹ̀yin àmúyẹ, ẹ̀yin tẹ́ ṣetán láti gbọ́rọ̀ ni mo pè sórí ìkànnì Ojútólé Yorùbá TV láti jọ mọ̀ sí àpérò níbo ni ìgbésí ayé ọmọnìyàn ti bẹ̀rẹ̀. Ẹ ṣé púpọ̀, ẹ máa bá mi bọ̀. Wọ́n méjèèjì tí wọ́n bí yìí, wọ́n nígbà tí wọ́n dàgbà, ìkan pàkan nínú àwọn méjèèjì ó wá wọ́n bó ṣe fẹ́ sin ìkejì rẹ̀. Ó ń fi ẹsẹ̀ walẹ̀, ó wá rí ẹyẹ kan táwọn náà ń jà tí wọ́n para wọn. Ìkan wá fẹsẹ̀ walẹ̀ nínú àwọn ẹyẹ yìí, ó wá bò kejì rẹ̀ mọ́lẹ̀ tó fi wá pé ìkan pàkan nínú àwọn méjèèjì yìí. Ṣùgbọ́n ṣé ọmọ méjì yìí ni Adam àti Éfà bí nígbà tí kan pàkan tán ìkan wá sá lọ? Níbo ni èyí tó sá lọ, níbo ló sá lọ? Ṣé Adam àti Éfà ṣé wọ́n bí ọmọ míì lẹ́yìn eléyìí? Ṣé wọ́n bí? Mo fi ń yọ pé ọmọ méjì kọ́ ni Adam àti Éfà bí o. Ọmọ méjì kọ́ ni Adam àti Éfà bí. Wọ́n bí ọmọ tó pọ̀, bí ọkùnrin, wọ́n bí obìnrin, wọ́n bí ìbejì tó pọ̀ nínú ọmọ wọn. Torí ìjọba àkókò máa tẹ̀síwájú ní apá kejì. Bá mi follow page yìí lọ sórí YouTube mi tó bá rí fọ́nrán yìí wò láwòtán níbi torí pé kí ni ó ṣe díẹ̀. Bá mi follow YouTube page mi Ojútólé Yorùbá TV. Bákan náà lórí TikTok bá mi follow Ojútólé Yorùbá TV. A tún pàdé láìpẹ́, mò ń bọ̀.